Ẹ kú ojúmọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ̀yin ọmọ ìyá mi, mo bẹ̀ wá mo rọ̀ wá. Sórí wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ adòdìdí. Mo bẹ̀ wá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ jọ̀ọ́ sí nípa ọ̀rọ̀ bóyá on scam èèyàn, I'm not the one and I will never be the one, because iṣẹ́ tó lówó alẹ́ lè máa gbé mi lọ́wọ́ oṣù tó mi jẹ nígbà fẹ́ ṣe ojú kòkòrò. So mo bẹ̀ wá mo rọ̀ wá. Nọ́mbà mi lè, this is my WhatsApp number 081 222 14891. Again 081 222 14891. That's my WhatsApp number. My direct line is 080 28975341. 080 28975341. That's my direct line. Ire àti ìbùkún ajẹ́ ti gbogbo wa o. Ẹjọ́ yín ọmọ ìyá mi, ẹ bá mi fọkàn sí, ẹ má yẹ kán gbá wa. Tẹ́ bá rí pé fẹ́ ṣe anything lọ́wọ́ èèyàn tó yẹn bá fọ́ọ̀tì ẹ pé kó ṣe anything, make sure pé o sọ pé o fẹ́ ṣe fídíò pẹ̀lú ẹni náà, sọ pé o fẹ́ ṣe fídíò pẹ̀lú ẹni náà kó ba lè rí ojú ẹ̀ kó sàmójú mi. Èèyàn kan lálànà pé ó pè mí láti all the way from America, ọjọ́ máa pè mí, ó lóun fẹ́ wo ojú mi, ó lè wo mi ìgbà tó wọ ẹyẹ náà, mo lè sọ pé ó yá no problem, ó lè wo ojú mi. So bó láyé ṣe rí náà nìyẹn, owó ojú mo ní ẹ̀yìn ni bó ti kọ́ gbọ́ fẹ́ẹ̀sì mi, ó sì mọ̀ pé it's okay but kọ́ ló ràn wá lọ́wọ́ kí ló ní máa kó ṣe kí ni. And I will never go to your messenger kí n máa message ẹ o. I will never go to your messenger kí n máa message ẹ ṣé mo tẹ̀ ní time báyìí máa fi máa sọ pé mo ń ọmọ ìyá mi òyì orí lélẹ́yìí, oògùn òyì orí, òyì ojú, ìyèjú tó máa ń kọ́yàn yẹn, òyì ojú kí bá lọ máa ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ ká lọ wá orí ẹyẹ tù, káwé wá orí ẹyẹ tù ká fi sínú apẹ, káwá wá ewé àpàdá, ọjà la máa fi lọ ra àwọn ọkọ̀ yìí, a máa lọ ra lẹ́rù àwọn ọlọ́wọ́ mọ́. Àwa wá ewé àkọ̀dá àkọlé lórí mọ́lẹ̀, àti wá ewé ọparun, àwa wá ewé ọparun náà, àwa ewé ọparun àtòkò lórí mọ́lẹ̀, àti wá èso akọ̀rere, èso akọ̀rere, ẹ̀ tó wá èso orí ẹ̀ tó kó lórí mọ́lẹ̀. So tẹ́ bá tó wá kó lórí mọ́lẹ̀, ẹ wá iyọ̀, ẹ̀ tó buyọ̀ lé lórí mọ́lẹ̀. So ẹ wá mú ọ̀tá ní òrókò, ẹ̀ tó mú sí lẹ́gbẹ̀ẹ́, ẹ wá mú gbogbo àwọn kan yìí, ẹ wá mú gbogbo àwọn kan yìí, ẹ jó. Tẹ́ bá ti jó papọ̀, ọmọ ìyá mi, ẹ bá ti jó papọ̀, àbí ká jẹ́ kí àwọn kìíní yìí ká sá kó gbẹ, òun ló dájú. Tábà sá tó bá gbẹ, òun ló dájú. Àti orí ẹyẹ tù àti gbogbo ẹ̀ ká sá kó gbẹ. Tábà ti sá tó bá ti gbẹ, gbogbo ẹ̀ bá ti gbẹ, gbogbo àwọn nǹkan tó mú dákọ̀ tó bá ti gbẹ, ọmọ ìyá mi kí ló máa ṣe? Wàá wá gún gbogbo ẹ̀ papọ̀ nínú odó, ìyẹn ló dájú, ìyẹn gbogbo ló dájú. Àwa gún papọ̀ nínú odó, a máa gún akúná. Tábà ti gún, a tó lè lọ, àbí ká tó sá kó tó gbẹ, ká tó wá kó tó lọ ká wá lọ, àwa kúná, àfikàn sẹ́, àfikàn jọ, àjọ, ó bá ti wà òkè, bá ti rí pé ó ti di level. What you need to do, kẹ́ ẹ máa bu díẹ̀ sínú ògì, kẹ́ ẹ máa fi fọ́ ọ̀kọ́ mu, kẹ́ ẹ máa bu díẹ̀ sínú ògì, kẹ́ ẹ máa fi fọ́ ẹ̀kọ́ mu. Gbogbo kíni yìí ó confirm, kì í ṣe bóyá ọ̀rẹ́ rẹ̀, kò sí kọta mú wálé ayé, kò sí kọta máa ń lọ sọ́run. Ẹni tí òye ojú bá ń kọ́, àbí kò máa dáadé rẹ̀ wá láti inú, iṣẹ́ tó máa lọ lò níyà o. Iṣẹ́ ó dájú Elédùmarè ló ní, kò sí kọta mú wálé ayé, kò sí kọta máa ń lọ sọ́run, nítorí pé ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni o. Ìwọ tó ní o ní ìkan o ní fá ọmọ nìkejì ẹ, o mọ̀ bóyá ẹni tó fẹ́ fún yẹn ló máa ràn ẹ́ lọ́wọ́ ni. So that's all. Thank you very much ọmọ ìyá mi. Ire àti ìbùkún ajẹ́ tiwa iná ọjọ́ Jímọ̀. Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi tẹ́ ń ṣe tẹwà nínú àwẹ̀, tẹwà nínú lágbára Èdùmàrè, ọba tó domi ara tó Nàìjíríà tó ń gbogbo tá à ń ṣe láyé, òye ojú òyìn kọ́ gbogbo yín o. Ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ máa fi gba àwẹ̀ náà tán, Olúwa lè máa jogún ẹ̀ fún yín. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ire o.